Ọkàn ará ìlú là ń pariwo. Ohùn tara ìlú fẹ́ là ń wí o. Ẹ̀yin tó rọkàn kí ẹ ṣàtúnṣe sí. Èrò ará ìlú. ń gbọ́ nípa ń gbọ́rọ̀ yìí pé ìjọba owó orí ìrànwọ́ tó ń yọ ìyẹn owó epo bẹtiró owó tí wọ́n ń kó pamọ́ yẹn jẹ́ 1 trillion. Kí lẹ̀yin aráàlú fẹ́ kí ìjọba fi owó náà ṣe? Kí ni èrò yín? Orúkọ mi ni Mrs. Teslim Kudirat. Ìjọba tiwantiwa sẹ́yìn ọ̀rẹ́ tí wọ́n sọ pé wọ́n ṣe fún akínyàn ṣe fún wa ìyá wọn fi ń jẹ wá bí ó ṣe yọ owó ìrànwọ́ lórí epo gbogbo nǹkan lọ́wọ́n wọ́n jà kalẹ̀ àtà láàárọ̀ gàrí momu gbọ́ pátá tilé wọn skul àwọn bá kọjá kalẹ̀ báyà ní ta àwọn èèyàn wọn ò rówó wọkọ̀ wájà ọkọ̀ táwọn fi hàn tẹ́lẹ̀ tí wọ́n lẹ́nu ara wọn ń gbé ẹni ìjọba ó ṣàánú wa o Ọlọ́run má jàrí ìnira o ìnira ìpọ̀ a sì ta àwọn bàbá rajà àwọn yàrá rí ta ẹ̀rọ ọjà ìta wọn wá sọ fún ìjọba wọn ṣàánú wa o gbogbo nǹkan lọ́wọ́ o ayé bí ń pa wá àrò jẹjẹ yóò wọ́n ta ayé ọkọ̀ dídí wàṣọ. Èrò ará ìlú. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ó ní pé amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba ààrẹ wa Tinubu wọ́n sọ yìí pé àwọn ìjọba ti ń ṣe iṣẹ́ lórí kí àdínkù òdìrẹ́bà àwọn ti ń sá lọ sí òkè òkun kí lẹ rí sí i. ẹnu ọkọ wa ní nǹkan kan yóò kàn wá àní kí wọ́n jáwé epo wálẹ̀ kí gbogbo nǹkan wálẹ̀ làwọn fẹ́ wọ́n sí bọ́dà ibi téèyàn rí ọ lọ wọ́n sí bọ́dà wọ́n bá sí bọ́dà àwọn táwọn lọ sókè òkun àwọn náà wọ́n ti bọ́nu wọ́n bá wá sí bọ́dà kébí bẹ̀bẹ̀ sí rò wálẹ̀ ó di 50 naira ó di 120 wọ́n ṣàánú wa o bàbá Tinubu ẹ̀ ṣàánú wa o. Ẹlẹ́ẹ̀kẹta ní ọdún 2021 àwọn iléeṣẹ́ kan gbé owó tó tó 447 billion sílẹ̀ nígbà tí wọ́n gbówó yẹn sílẹ̀ pé láti fi ṣe kí wọ́n fi ṣe ìtọ́jú fún àwọn aráàlú àmọ́ a gbọ́ awuyewuye pé àwọn kan ló gbé owó náà ná kí lẹ fẹ́ kí wọ́n ṣe fáwọn ẹni náà. àní wọ́n bá wa jẹ́ bẹtúrò yìí ọ̀wálẹ̀ gbogbo eyín ti lọ absent lèèyàn president yìí là ń fẹ́ ẹbẹ́ làwọn fẹ́ ṣàánú wa ni àárín àánú ọkàn tí wọ́n ṣe fún wa wọ́n kàn tún dákun tí ń ṣe wá ni wọ́n dákun tí wọ́n ṣàánú wa a sì lè dọ́kọ ààrẹ ni dó wa àjẹkọ́lé wa lè má dó wa wọ́n ṣàánú wa o. Èrò ará ìlú.